ẹ jẹ́ kí n fún wa ní àwúre ọlọ́ṣẹ tí a máa ń pè ní ọṣẹ àwúre ìwòrì ọ̀sẹ́. Bó ni ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní gbólóhùn rẹ̀ lọ báyìí. Adé ìgboro jìjìjì á sọ lẹ́ẹ̀mẹ́ta. Àmì ìgboro jìjìjì á sọ lẹ́ẹ̀mẹ́ta. Èmi lágbájá ọmọ lágbájá kò rí owó ra igbá. Ẹfun ló ní kí ẹ fún mi ní ajé tèmi lónìí. Oṣùn ló ní kí ẹ fi ajé rere sùn mí bọ̀. Ṣèbí àràbà ńlá òun ni tàgìrì rí fẹ̀yìntì. Elédùmarè o, dákun jẹ́ kí n rí olóore ńláńlá tèmi tí ń lè máa rí fẹ̀yìntì. Ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà tí ó máa fi oore ńláńlá ṣàánú mi, tí ó jẹ́ alátìlẹ́yìn mi nínú ayé, lójú mi àti lẹ́yìn mi. Ìwòrì ọ̀sẹ́ o, wá lọ lè ṣẹ́ ajé ire owó ńláńlá wá fẹ́mi lágbájá ọmọ lágbájá lónìí. Ṣèbí àbá tí alágẹmọ bá dá, òun lòrìṣà òkè gbà. Àbá ire owó ńláńlá tí èmi lágbájá ọmọ lágbájá tí mo dá lónìí, òun ni àbá orí owó ńláńlá kó wá rí bẹ́ẹ̀ kó wá ṣẹ bẹ́ẹ̀, èèyàn á fi àdúrà tì lẹ́yìn. Àwúre kéré ṣùgbọ́n gbígbàdúrà ó pọ̀ lára rẹ̀. Bó la ti ṣe? Ẹ jẹ́ ká lọ wá ẹfun àti osùn. Ẹ jẹ́ ká lọ̀ wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ síbì kan. Ẹ jẹ́ ká lọ wá ewé tàgìrì tútù òjọ́. Ẹ jẹ́ ká lọ wá ọ̀gà gbígbẹ tó pé dáadáa ẹyọ kan. Ẹ jẹ́ ká lọ wá ẹgbẹ̀fà obì fín àti obì pa. A wá gún gbogbo ẹ̀ papọ̀ mọ́ṣẹ́. A bá ti gún papọ̀ mọ́ṣẹ́ tán, ṣé wàá rí ẹfun àti osùn yìí? A wá dà papọ̀. A wá tẹ̀ ní ifá ìwòrì ọ̀sẹ́. Lẹ́yìn tí a bá ti tẹ̀ ní ifá ìwòrì ọ̀sẹ́ tán, a ó tún wá pò mọ́ ọṣẹ yìí dáadáa. A wá gún, a dẹ̀ pẹ̀lú ọṣẹ, pẹ̀lú omi. A wá kó sí inú àwo funfun. Inú àwo funfun tàbí igbá ọlọ́mọrí. A kì í kó sínú ike. Inú àwo funfun tàbí igbá ọlọ́mọrí. Tá bá ń wá, ẹ má jẹ́ kí a bá lọ wá ìwé igbá ni, ẹ má jẹ́ kí igbá yẹn jẹ́ àwọn igbá tó máa ń ṣe gorodo. Ẹ jẹ́ kó jẹ́ èyí tó ṣe pẹrẹsẹ. Tó wá tẹ odù ifá ìwòrì ọ̀sẹ́ yìí sí lórí. Tó bá sì jẹ́ pé àwo náà funfun náà la fẹ́ lò, ẹ má jẹ́ kó jẹ́ àwọn àwo tí ọmọ rí wọn sẹ́yìn gúlúbọ. Ẹ jẹ́ kó jẹ́ èyí tó jẹ́ pẹrẹsẹ tó dà á lè rí odù ifá ìwòrì ọ̀sẹ́ yìí tẹ̀ sí lẹ́yìn. Ẹfun àti osùn tó ṣẹ́kù yìí, òun náà la wá fi tẹ ìwòrì ọ̀sẹ́ sí lórí. Lẹ́yìn ọjọ́ kẹta, tá bá ti fẹ́ bu ọṣẹ yìí wẹ̀, a máa kan àwo àbí igbá yẹn, a máa fi ọwọ́ wa òsì, a máa fi kan lẹ̀kùn rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ká tó wẹ̀. Kó, kó, kó. A wá ṣí. Lẹ́yìn tí a bá ṣí tán, a wá ṣe àdúrà, a kò gbólóhùn yìí sí. A wá lọ wẹ̀ láràárọ̀. Confirm ni o. Iyọ̀ eyan àìpó ń dùn lọ́bẹ̀ o. Yóò rí bá ti fẹ́ o. Àdúrà ó gbà, àdúrà ó gbà o. Ire owó wa wá rí o. Nọ́mbà mi ni 07031563186. Yóò rí bá ti fẹ́ o. Àmín àṣẹ.